ó mà ṣe o, gbajúmọ̀ òṣèré ńlá yìí ti kú o. Olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá gbogbo ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ olóògbé Jimi Ṣóláńkẹ́, gbajúmọ̀ òṣèré àti òǹpìtàn tó kú lọ́jọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kejì ọdún yìí lẹ́yìn àìsàn ráńpẹ́ kẹ́dùn ikú bàbá wọn. Àtẹ̀jáde kan tí alukoro ètò ìròyìn fún iléeṣẹ́ ààrẹ ọ̀gbẹ́ni Ajuri Ngelale fi síta lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ni ààrẹ Tinubu ti ṣàpèjúwe olóògbé ọ̀hún gẹ́gẹ́ bí igi ńlá láwùjọ àwọn òṣèré ilẹ̀ wa tí a kò lè rí irú rẹ̀ mọ́ láé, àti pé àdánù ńlá àti ìfàsẹ́yìn ní ikú rẹ̀ jẹ́ fún iléeṣẹ́ ẹ̀ka àṣà àti ìṣe orílẹ̀-èdè wa ní gbogbo ọ̀nà, nítorí pé olóògbé Ṣóláńkẹ́ jẹ́ òǹpìtàn tó kúnjú òṣùwọ̀n dáadáa láwùjọ àwọn pèdèpèdè ilẹ̀ wa. Títí di àsìkò tó fi kú ló jẹ́ òṣèré tíátà ni, òǹpìtàn àti òǹkọrin sì ni pẹ̀lú. Òun yìí kan náà ló tún máa ń kọ eré fáwọn òṣèré tíátà mìíràn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ààrẹ Tinubu gbàdúrà fáwọn ẹbí àti ọmọ tí olóògbé Ṣóláńkẹ́ fi sáyé lọ pé kí Ọlọ́run ọba dúró ti gbogbo wọn pátá, bẹ́ẹ̀ ni kí iwájú tí òun náà dojúkọ kó sàn án. Wọ́n bí olóògbé Ṣóláńkẹ́ lọ́jọ́ 4 oṣù keje ọdún 1942 sílùú Èkó, ó sì kú lọ́jọ́ 5 oṣù kejì ọdún 2024 yìí lẹ́ni ọdún 81 years. Ọmọ ìlú Ìjẹ̀bú Ìpara Àrẹ́mọ nípínlẹ̀ Ògùn ni àwọn òbí rẹ̀. Orúkọ ìnagijẹ rẹ̀ ní Uncle Jimi, nígbà táwọn kọ̀ọ̀kan máa ń pè ní bàbá àgbà lóko eré. Ó lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tí wọ́n ń pè ní Olówó Gbowó Methodist School. Lẹ́yìn tó parí ẹ̀kọ́ tán níbẹ̀ ló tẹ̀síwájú lọ sílé ìwé girama kan tí wọ́n ń pè ní Odò Ògbólú Grammar School tó wà nípínlẹ̀ Ògùn. Iléèwé fásitì gíga University of Ibadan ló ti kẹ́kọ̀ọ́ gboyè dípúlọ́mà nínú ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa eré orí ìtàgé. Kò pẹ́ tó parí ẹ̀kọ́ rẹ̀ tán ní fásitì Ìbàdàn yìí tó fi lọ darapọ̀ mọ́ ẹ̀ka eré ìtàgé nílé ìwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, ìyẹn lọ́dún 1969. Lẹ́yìn tó kẹ́kọ̀ọ́ gboyè nílé ìwé fásitì Ifẹ̀ yìí tán ló lọ sílùú òyìnbó, níbẹ̀ ló ti dá ẹgbẹ́ eré orí ìtàgé tiẹ̀ sílẹ̀, èyí tó pè ní The African Review. Ọ̀nà láti gbé àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ sókè ní kókó tó ṣe dá ẹgbẹ́ ọ̀hún sílẹ̀. Ìgbà gbogbo táwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ bá ń ṣeré lọ́wọ́ ló jẹ́ pé aṣọ ìbílẹ̀ ni wọ́n máa ń wọ̀, ní pàtàkì jùlọ aṣọ ilẹ̀ Yorùbá. Olóògbé Ṣóláńkẹ́ gbajúmọ̀ nílùú Los Angeles àti California dáadáa. Ọ̀pọ̀ ni kì í fi eré rẹ̀ ṣeré lásìkò tó bá ń ṣeré ní àwọn gbọ̀ngàn ìgbàlejò láwọn ìlú náà. Wọ́n sì fi oyè ọ̀gá àwọn òǹpìtàn láàrin ìlú dá a lọ́lá. Lọ́dún 1986 ló padà sílẹ̀ wa láti òkè òkun tó wà. Àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ bíi 3 ni wọ́n tẹ̀lé padà wá sílẹ̀ wa. Gbàrà tó dé sílẹ̀ wa ló ti gbaṣẹ́ níléeṣẹ́ tẹlifíṣàn ìjọba orílẹ̀-èdè yìí, ìyẹn NTA. Lásìkò ọ̀hún ló ń ṣeré kan tó pè ní Storyland. Níbẹ̀ ló ti máa ń kọ́ àwọn ọmọdé tí yóò kó wọn jọ tí yóò sì máa sọ ìtàn oríṣiríṣi fún wọn. Bákan náà ló tún máa ń ta jìtá lásìkò tó bá ń sọ ìtàn aládìídùn rẹ̀ fáwọn ọmọdé ọ̀hún. Lára orin tí olóògbé Ṣóláńkẹ́ ti kọ ni àwọn bíi Gogoro, Ẹ jẹ́ ká jó, Jẹ́ n rọ̀ kán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.